lórí ìkànnì AIF Media. àgbẹ̀rí ọ̀gá ọmọ yòówọ́rọ̀ ọmọ òṣèwà tó mójú lè kópe ìdìdá tó ti lè mọ̀ kí wọ́n máa kulẹ̀ tí bóògùn sọ̀rọ̀ ọmọ sápá gànígàní ẹnikẹ́ni mọ́gbòde tàgbèrí òórùn kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n ẹnikẹ́ni mọ́gbòde tàgbèrí àbùsùbù dájú o ẹnikẹ́ni mọ́gbòde àgbèrí kí ni bẹ́ẹ̀ lóde tàgbèrí kìkì wọ kìkì jìjìnì ẹ má fi jìjìnì kàn mí ẹjẹ́ ń kú ti kára mi ọmọ abẹ́wé ṣùṣù ẹ̀yìn òkè ọmọ abẹ́wé nù ewé ọmọ bọ́ọ̀jáwé kan ẹgbàá kan bọ́ọ̀já méjì ẹgbàájì bọ́ọ̀já mẹ́ta ẹgbàá mẹ́ta bọ́ọ̀já mẹ́rin ẹgbàá mẹ́rin bọ́ọ̀já márùn ẹgbàárùn bọ́ọ̀já mẹ́fà ẹgbàáfà bọ́ọ̀já méje ẹgbàá méje bọ́ọ̀já mẹ́jọ ẹgbàá mẹ́jọ bọ́ọ̀já mẹ́sàn ẹgbàásàn bọ́ọ̀já mẹ́wàá ẹgbàáwàá ẹ̀ńlẹ́ o àgbẹ̀rí ọ̀gá ọmọ yòówọ́rọ̀ ọmọ òṣogùn ṣogùn ṣogùn ṣòpò ọmọ ṣogùn ṣogùn òṣogùn ṣogùn gbárùgbó alárúgbó rínú pẹ́ lọ́rẹ̀ jógùn làyà ẹ̀la alárúgbó aparúgbó ẹ̀ mọ́ bàbá yóò sọ̀rọ̀ gbọ́dọ̀ dání ọmọ jáwé diwé ọmọ jágùn dígùn ọmọ ògùn tí ọjọ́ ìwé ẹni ò pé ìwọ ló tètè fún mi lókùdù bẹ́ẹ̀ mo fọ́ lẹ́bùn tòrò ebi wọ́n ńláńlá lájọ́ ń gbé fúnra wá jẹ ìyá mi ní ń gbé gbààyàn lọ́jà mo ná kẹsẹ́ mo gbé gbà wọ ìwọ bùdómi lójú olójó ń sọ olójó má sọ mọ́ ebi wọ́n ńláńlá lájọ́ ń gbé fúnra wá ìwọ wá pa níbẹ̀ lájà bàbá mi ìwọ ọjà òkùtẹ̀ níbẹ̀ lájà bàbá mi ìwọ làkú ègbé níbẹ̀ lájà bàbá mi àìgbèrè ọ̀gbọ́n ọmọ yòóró ọmọ àṣewọ̀ máa ń ṣẹ̀ ẹ́ àṣewọ̀ mójúlé pépé ìdìdà mẹ́kùn olórí ìdìdà mú ti dán ọmọ tẹ́lẹ̀ àtòǹtorí ọmọ ọlọ́mọ mọ́kínlá ṣòlélẹ̀ bá ṣòlélẹ̀ ká ṣòlélẹ̀ bá ní ṣòlélẹ̀ ẹ̀ mẹ́jà ṣòlélẹ̀ ọmọ abẹ́yẹ yìí jólù pèsè mọ́kínrẹ̀ ọmọ ọba kúrú etí àyẹ́ ọmọ ọba pàkó etí àtàn ọmọ òde gbangba kò ní ṣe káàsẹ̀ sí àgbèrè ọgbọ́n ọmọ jáwé sọ lóko èdè mọ́sọ̀rọ̀ mọ́sọ́bàlùpọ̀ àgbèrè lẹ́gbọ̀n ìwé ìtọ́bí làbúrò olóògùrọ̀ lọ́mọ kẹ́wọ̀n léńjẹ èdè ògùrọ̀ tí mo sẹ́mọ̀ ń wò kúkú nílùú tí ọmọ etí dùn ní ọjà bẹ́ẹ̀ lọ ọjọ́ tí mo wé ọ̀hún wọ́n ránṣẹ́ tó de wéré ńlẹ́wà wọ́n là á gbèrí o ẹ wá wo wèrè àgbèrè rẹ̀ mẹ́ta bí ẹ lọ rè mú wèrè ọ̀hún wá wọ́n dójú ọ̀nà wọ́n pàdé ọmọ ẹkùn lọ́nà nìkan pé ẹ̀jẹ̀ apá ìkànnì ẹ̀mọ́jà apá ìkànnì ẹ̀jẹ̀ apá ọmọ ẹkùn náà wà nulẹ̀ wọ́n gbẹdẹ́lẹ̀ gbèrè olúmọ́lá wọ́n wọ ọmọ ẹkùn láwòye ìgbà tí ẹ wọ ọmọ ẹkùn láwòye ni wọ́n fi ń pè wọ́n lédè ògùrọ̀ ọmọ ẹkùn ààyè ọmọ ìyá ń lọ lọ́wọ́ ọmọ rẹ̀ ń lọ àmọ́ tọmọ ló tètè kún lẹ́jù tí màmá ẹ̀ lọ àìlóyún ògùrọ̀ káròdò kásọ̀ àìlóyún ògùrọ̀ káròdò kápòṣe ibi olóònú títí ń bẹ̀rù ẹ̀ nínú oko oníbòdélé ọlọ́gbọ́dọ̀ wí oníbàdà lọ gbọ́dọ̀ rò bọ́ bá wí nǹkan ò ní ṣe ọ́ bọ́ bá wí nǹkan ò ní ṣe ọ́ torí òní kọ́ torí ọjọ́ mi ni ọmọ ẹkùn tí jajá ọmọ ẹkùn tí jàgò ọmọ ẹkùn tí jàkù kọ́dí ẹ̀ tó ló gbé lórí sárasára àtòkòkò lórí àgbébọ̀. lórí ìkànnì AIF Media. ọmọ ẹkùn náà rèé o ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rèé o ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rèé o. ẹ̀rí báyìí kì í dùn ọ́pọ̀ o ṣókí báyìí náà lọ́bẹ̀ oge ẹ̀jẹ̀ á máa ṣẹ́rí wálé torí iṣu tí ọ̀wá lédùn rẹ̀ yín àgbàdo tí ọ̀wá lédùn rẹ̀ lódì àmọ́ ògúnyẹmí olókùrọ̀ ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú ayé ìyé nígbà rèwerèwe àgbà ìyé ni láì tí ì dàgbà bá a bá dàgbà tá a dògbò kálí ọ̀sán wà làdúrà tí ẹja máa tọrọ o ọ̀tọ̀lẹ́jọ́ olókùrọ̀ dá lójú owó ẹ̀jẹ̀ òjò owó ẹ̀jẹ̀ ọ̀tọ̀ lórí fẹ́mi ògúnyẹmí rèé o ọmọ bàbá tí ń bẹ lélẹ́rú ẹni tí gbogbo ayé pè ní olókùrọ̀ alẹ́ ẹ̀kẹ́ àbàjá mọ́bù alówó làmọ́kọ èdìdà tó ti lẹ́ẹ̀mọ̀ kí wọ́n ní bí ọmọ akúlẹ̀ képèdùmarè.
ìkànnì AIS Media.